Good day, everyone. Quick one. Mo kàn fẹ́ sáré address ọ̀rọ̀ tí ó ń lọ nípa voice note mi gbé mo wọ page èèyàn kan mo sọ̀rọ̀ ó post ẹ̀ ó tún ṣe fídíò ó lẹ́ fọ́ńtírì ó gbé picture sórí fine mo mọ̀ pé àwọn kan máa sọ wípé kò yẹ kí n dá lóhùn but mo fẹ́ dá lóhùn torí pé kò kí ṣe mi gangan ni mo wà involved and it's not only me. It's about a brand I'm influencing for. So torí pé pàtẹ́yàn jọ ń tajà kan náà ó wá fẹ́ bá ẹni yẹn jà ó wá fẹ́ fi èmi bring ẹni yẹn down. Who does that? Ẹ yé ṣe bí pé jẹ́yàn gidi kì í ṣèyàn gidi because I don't know you. So why tó ṣe máa fẹ́ fi mi bring down èèyàn tó ń lò mí fún brand ẹ̀? Why tó ṣe máa mi ìmọ̀ tí mi fẹ́ explain? So kẹ́ni ẹ wá wò ó pé Àṣàbí ti ń tarnish image brand òun kó wá lóhun ò fún mi níṣẹ́ mọ́ ṣé kí wọ́n máa tọrọ jẹ lọ́wọ́ ẹ̀ ni? Ṣé kí wọ́n máa tọrọ jẹ lọ́wọ́ ẹ̀ ni? Because wọ́n máa sọ nípa ẹni tó bá fẹ́ gbàjẹ́ lẹ́nu èèyàn ó fẹ́ pa ẹni yẹn ni. Jọ àǹtí tó wà ní UK tí ò wà òkè kí ni mo ṣe fún ẹ tó fi ń fi kú wá mi kiri? Because o ò fẹ́ kí n rí jẹ. Kí ni brand oní brand ṣe fún ẹ? Ṣó lè mú evidence wá because máa fi caption ẹ tó wọ́kọ́ kọ máa fi sí orí fídíò yìí. Ó wá sọ pé náà àzọ́n òun mind the business ẹ ṣé mo mọ̀ ẹ́ rí? So tó bá fẹ́ báyàn jà why tó fi máa include orúkọ mi àti live mi? Ó wá sọ ní pé o tag mi àdàbí tó bá ń ṣe mi nìkan ló ń bá wí lókun. Tó bá jẹ́ pé mi ló ń bá wí tó bá fojú ọwọ́ ṣiṣẹ́ o máa fẹ́ yan ọwọ́ dànù ni. Kí ni problem yín? Mo kì í fẹ́ address issue online. Torí mi hold anybody ní explanation. Bèrè gbogbo àwọn èèyàn tó sì ń dárúkọ mi láti jọ ìmú ò dá wọn lóhùn. But I'm doing this because a brand is evolved. Ó wá ní ṣe product wọn ò ṣiṣẹ́ ni. What did you expect? So you expect me to lock him down tó ṣe fún ara lé tiẹ̀ tó ṣe tú ọkọ ẹ mọ́lẹ̀ kémi náà so mọ́lẹ̀ àbí? Èmi ò ń lo kayamata mo bímọ ọkùnrin. Mo lọ labor room. Yorùbá pé gan o. Yorùbá tó sọ ní pé àgbà ò kọ́gbọ́n. Wọ́n mọ̀ nǹkan tó ń sọ torí ó jọjọ́ kan wá fi jù mí lọ bó ò ní làákàyè bóyá ò jẹ́ ní ògì ń lò ní. Because I don't understand. Ó tún ní ẹ̀fọ́n tí ó wá gbé picture mi sókè. Àṣàbí kéré ṣe tání ẹ́. As in tání ẹ́ èmi Àṣàbí ò mú ò mọ̀ ẹ́. Mi ò gbórúkọ ẹ rí ogún ẹ̀gan kò ní gbòǹgbò débi pé èèyàn fẹ́ dìrọ̀ mọ́ ó jẹ́ nǹkan kan. This is a free publicity for you. Mo sọ pé mi ò ní fún ẹ tẹ́lẹ̀ but mo rí pé o ní ìdẹ̀ ṣebí Àṣàbí náà ló jẹ́ kí page ẹ máa trend ó sọ fún ẹ pé strength t'Àṣàbí simple ní ògo tó máa ń dìrọ̀ mọ́ ni ó yá o ti gbẹ́nu sí o ti tap ẹjọ́ torí Ọlọ́run mi ò like online drama torí mi lè jẹ́ kẹ́ wá sọ mí di wèrè mi ò lè jẹ́ kẹ́ wá sọ mí di olórí burúkú bí yèyé mẹ́ṣọ́ yín tẹ́pẹ́ anybody bá ti come fún mi màá máa come as lẹ́yìn eléyìí tí wá ní ṣe fídíò kankan ẹjọ́ yín jẹ́kọ̀ iṣu ẹni ní tọwọ́ ẹni bepo ibi tó rí jẹ́ ìdáyàn sí níyàn ń gbé àwọn ẹbí mi ni wọn kó ṣu wá fún ẹ̀yin lẹ́ ń ké tó fẹ́ jẹ́nu ṣu ni kí ló pọ̀ ẹ̀ please o jẹ́jẹ́ ni mo jòkó mi kò ń jẹ̀bi ẹjọ́ I am not using kayamata tèmi mo ṣe wà energy tèmi ní máa fi ṣe pé kíṣẹ́ mi dá kí n rówó náà kí n bá ti ṣe kí n rọ́nà gbégbá ni if I want to use spiritual products and I am doing well afẹ́ni tó bá fẹ́ borí Ọlọ́run mọ́ra ló máa ní mi ṣe dáadáa mò ń ṣe dáadáa gan gidi so anybody tó bá jókòó sí kọ́nà àtẹ̀yìn tẹ máa ń comment orí burúkú náà tẹ bá rò pé ẹ fẹ́ fi comment yín ẹ̀yin fi ń káṣe cruise lọ́kàn yín tẹ̀jẹ̀ mọ́ ibi tí ó máa gbéyàn dé tẹ fẹ́ fi push mi wọ depression lágbára Ọlọ́run àìsàn tó máa jẹ́ kẹ́ sá fún internet Ọlọ́run máa gbé bá yín. Àǹtí ará UK tí ó wà òkè mo mọ̀ pé o fẹ́ tẹ́ǹtì mi ni ẹ máa gúnyàn ní kẹ́ṣẹ́ ẹ máa ní kó má sọ̀rọ̀ kó má pariwo tó bá jẹ́ pé caption yẹn pé mi kọ́ ló ń bá wí bismillah bó tó bá jẹ́ pé mi ló ń bá wí tó jẹ mọ̀ lọ́kàn ara ẹ̀ tó wá fẹ́ sọ mí dèèyàn burúkú tó fẹ́ kí n dàbí aláṣejù lágbára Ọlọ́run tó bá fojú ọwọ́ ṣiṣẹ́ ó máa fẹ̀yàn ọwọ́ dànù ni àìsàn tó máa dé bá ẹ tó òfin ní nísìnyí ọkàn Ọlọ́run máa bá mi gbé bá ẹ àdàbí tí bá ti lọ page anybody lọ bú wọn rí àbí tí mo lọ fi tèmi wú tẹlómi lẹ̀ bóyá mo lọ comment sórí page ẹlòmí àbí mo dá sí nǹkan tí ó kàn mí nìkan ẹ jẹ́ kó rí yín pé o àtẹ̀yìn tẹ máa ń gbẹnu sọ̀rọ̀ lọ́rọ̀ àtẹ̀yìn oní comment mo lè wà ní kọ̀rọ̀ yàrá mi kí máa gbé yín ré ẹlòmí kan màmá jagun ẹ jẹ́ kí orí yín kó pé àgbélébù mi nìkan ni mo lè gborí burúkú yẹn fún ẹni tó bá mi dán wèrè wò wèrè máa ṣe o mi ìrírí ìgbádùn o tó kẹ́ mi ṣe kí n kọjá àyè mi o. tó ẹ̀yin èèyàn wa ẹ̀ mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí Àṣàbí Simple tí ó sọ nínú fídíò yìí ẹ̀ ti gbọ́ bó ṣe dárúkọ Lizzy Anjorin ẹ̀yin èèyàn wa ó dàbọ̀. kẹ́ ẹ jẹ́ kí orí yín pé tí mo ṣe sọ yẹn lẹ́yìn fídíò yìí mi wà ní ṣe fídíò kankan mọ́ ajá tó bá fẹ́ gbó kó máa gbó níṣù